Ṣílíẹ̀nì Àyọ̀ká Adéyẹmí ojú ẹ̀ là ń wò. Mo jẹ́ ọ̀kan nínú ẹgbẹ́ àwọn ọmọ Yorùbá ọmọ Oòduà. Mo sì jẹ́ mo gbà láti fi jẹ́ ìyá ẹgbẹ́ náà nítorí kí ni Yorùbá dùn ó pọ̀, Yorùbá pé lédè, Yorùbá pé níwà, Yorùbá pé níṣe, Yorùbá pé gangan ni Yorùbá dùn jù. Náà ló mú mi mo fi gbà. Èmi ni ìyá ẹgbẹ́, mo fẹ́rẹ̀ mo máa ń ṣe yẹ̀yẹ́ púpọ̀. Mo máa ń bínú kí ṣe pé mi ì bínú o. Mo máa ń bínú mẹ́ni ní ìfẹ́ tètè fi ìbínú mi hàn. Tí bá bínú bá ti sìn kánà lẹ́kànnà báyìí ó kù ṣe. Inú tó fẹ́ gbọ́ kàkọ́ lọ́bẹ̀ tó fẹ́ gba ewé gbígbóná ní gbé ọ̀rọ̀ sínú púpọ̀. Bá bínú lẹ́kànnà èrè lójú mi pé mo bínú sì sọ kí n bá sọ ó kù ṣe rìn. Àmọ́ mo máa ń ṣe yẹ̀yẹ́, mo máa ń ṣeré púpọ̀. Èèyàn púpọ̀ sọ pé mo fẹ́ mọ̀ ìyá ẹgbẹ́ náà lénìí. Ìyá ẹgbẹ́ náà lè rí òun ní Ajah Paraiso Ògúnṣẹ́rá. Mo jẹ́ ọmọọba ní ààfin Ọ̀yọ́ ní baba ńlá mi ti wá. Wọ́n máa ń kì mí ní Agbólúwájé òjìlówó kan dúdú ọbẹ̀ rere lóògùn. Òṣùpálẹ̀ alẹ́ ògún ẹnu wọ́n bá gùn ó tún ṣe. Ọmọọba tí ń fọba jẹ, ọmọọba tí ń dádé fọba, ọmọọba tí wọ́n bá níṣẹ́, ọmọọba tí ń tẹ̀pá ìlẹ̀kẹ̀, ọmọ olóòfin jà, ọmọ akìtì tó lolú, ọmọ ọ̀rẹ́ni sógun bá ní jagun, ọmọ òfìràn ọkọjà, ọmọ jàjàjà mọ́jà dípò, ọmọ ọba tí ń tẹ̀pá ìlẹ̀kẹ̀, ọmọ tí kò gbọdọ̀ pa, ọmọ àrùn táwọn ò gbọdọ̀ ṣe, ọmọ òfò tó fò gbọdọ̀ bá, tí ò gbọdọ̀ kan baba ńlá wọn. Ọmọ ọba tí ń fa sẹ́mu tí ọmọ amáràmárà tí ń ragba ewu lójúmọ́. Mo kí yín, mo dá dúró bẹ́ẹ̀ nítorí mo mọ̀ kọ́ mo bá tọ̀ bí o Hájì Ibrahim Alápàlà mo kọ́ mo bá Olúwajé làwọn náà bá kí táwọn nílé rí kankan kì wọ́n mo wá fẹ́ dá dúró bẹ́ẹ̀.